pẹ̀lú bí kì í ṣe ìròyìn mọ́ pé akọ̀wé tó ń ṣètò ìtànpè ní organizing secretary ti ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW ti ìpínlẹ̀ Èkó ìyún Comrade Tọ́ba Ajíbóyè ẹni tí ó gbajúmọ̀ sí Tọ́ba Ìjayà tàbí ìkòkò ajégunjẹran tàbí bàbá Èkó pẹ̀lú bí kì í ṣe ìròyìn mọ́ pé ọkùnrin náà ó ti dágbére fáyé ó ti kú ṣùgbọ́n níṣe ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa gbé ìròyìn kan kiri èyí tí ìwádìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tó fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sóòótọ́ níbẹ̀ nígbà tí wọ́n ní nítorí pé Tọ́ba Ìjayà ó ní wọ́n fẹ́ fi jẹ alága ẹgbẹ́ onímọ́tò NURTW ìpínlẹ̀ Èkó lẹ́yìn Alhaji Mustapha Adékúnlé tí ó gbajúmọ̀ sí Mustapha Sego òun ló jẹ́ kí wọ́n yìnbọn pa ṣùgbọ́n ti tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tí a fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sóòótọ́ nínú ìròyìn tí wọ́n gbé kiri yìí o kò sì sí ẹni tó ti sọ pé Tọ́ba Ìjayà ni wọn yóò fi ṣe alága ẹgbẹ́ onímọ́tò NURTW ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn Mustapha Sego kì í ṣe ìròyìn mọ́ pé lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí ó kọjá èyí tí í ṣe ọjọ́ 12 nínú oṣù keje ọdún tá a wà the 12th of July 2026 ìní àwọn tí gbàgbọ́ wà pé agbanipa ni wọ́n ìní wọn dá Tọ́ba Ìjayà lọ́nà ní tòsí Fádèyí lójú ọ̀nà márosẹ̀ Èkó sí Ìkòròdú lásìkò tó ń padà sílé lálẹ́ pátápátá tí wọ́n sì dá ìbọn bò ó tí wọ́n dá ọta àbọ̀n rẹpẹtẹ bò ó eléyìí ló jẹ́ kí wọ́n gbé Tọ́ba Ìjayà lọ sí ilé ìwòsàn St Nicholas Hospital tó wà lágbègbè Lagos Island ní ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n tó jẹ́ pé lọ́jọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tó kọjá ẹni Tọ́ba Ìjayà ló padà jáde láyè tí ọ̀rọ̀ yìí tó sì dá ariwo ńlá sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó bó tilẹ̀ jẹ́ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Abdulfatai Tijani ó ti pe àwọn adarí ẹgbẹ́ onímọ́tò NURTW lẹ́kọ̀ọ́ ó ti bá wọn ṣe ìpàdé lórí ọ̀rọ̀ kú Tọ́ba Ìjayà láti gbà wọ́n nímọ̀ràn pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fa wàhálà láàrin wọn àti pé àwọn yóò ṣe ìwádìí láti mọ àwọn tó pa Tọ́ba Ìjayà ṣùgbọ́n síbẹ̀ ọ̀rọ̀ kú Tọ́ba Ìjayà ó mà ṣe ń dá wuyewuye ńlá sílẹ̀ nítorí pé ó jẹ́ ọ̀kan lára àwọn tó ní agbára púpọ̀ ní àárín àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Èkó ṣáó ìròyìn kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa gbé kiri ni pé nítorí pé Tọ́ba Ìjayà náà fẹ́ fi ṣe alága ẹgbẹ́ onímọ́tò NURTW lẹ́yìn Sego òun ló jẹ́ kí wọ́n pa á ìròyìn sì ti ń jà rìnrìn ṣùgbọ́n nínú ìwádìí tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ṣe a fìdí ẹ̀ múlẹ̀ pé kò sóòótọ́ nù ẹ̀ kò tí ì sẹ́ni tó ní Tọ́ba Ìjayà ìní yóò di alága ẹgbẹ́ onímọ́tò NURTW lẹ́kọ̀ọ́ kódà wọ́n ní àfi bí nǹkan bá yí padà ẹni tí wọ́n ní àwọn alágbára Èkó tó fẹ́ fi sípò náà kó lẹ́ni tó jẹ́ akápò ìyún treasurer ẹgbẹ́ onímọ́tò NURTW lẹ́yìn Sego ìyún Alhaji Sulaiman Ọjọ́ra ẹni tí ó gbajúmọ̀ sí Kúdẹ̀tì òun la gbọ́ pé wọ́n fẹ́ fi ṣe alága lẹ́yìn bí Sego tó ń bá kúrò níbẹ̀ tán.